mò ń rìn kò sí nǹkan kan tó ṣe mí rárá, ẹsẹ̀ ò dùn mí, nǹkan kan ò ṣe mí. Mo sì like kí n máa gbá bọ́ọ̀lù. Tí n bá ti dé school débẹ̀ bọ́ọ̀lù ni, títí dalẹ́ tí n bá fẹ́ wá jẹun. Lálẹ́ ni pẹ̀lú bọ́ọ̀lù ni sá. Ṣàdédé ní ọjọ́ kan, mo like ọmọ yìí ó ti pẹ́, tọ́mọ yẹn ti máa ń lọ, tó máa ń bọ̀, tó máa ń lọ, tó máa ń bọ̀. Ṣùgbọ́n mi ń rora mi pin. Mo bá bá ọmọ yẹn sọ̀rọ̀, mo bá wò pé irú ẹ̀ sí mi, kó lọ fẹ́ wèrè. Ó dẹ̀ tì mí lulẹ̀, mo dẹ̀ forí dólẹ̀ lójú títì. In fact, mo fọwọ́ orí mi báyìí, ẹ̀jẹ̀ ni mò ń wò ńbẹ̀. Kí ló dé ìwọ obìnrin yìí? Lérí pé èèyàn like èèyàn náà, ó sì lọ. Bàbá kan ló wá ń bọ̀, bàbá yẹn wá rí mi. Bàbá wa ní kí ló ṣe é? Ìjẹ̀ṣà. Mo ní bàámi. Ó ní kò sí kankan, ó ní irọ́ ni. Ó ní kí ẹ̀jẹ̀ rẹ lórí rẹ yìí, mo ní ọmọ yìí mo ní mo fẹ́ fẹ́ tó tì mí lulẹ̀. Bàbá wa wò pé ó tì ẹ́ lulẹ̀, mo ní bẹ́ẹ̀ ni. Kí wá ló wá fẹ́ ṣe fún? Bàbá, orúkọ tèmi ní Sunday Olúọmọ bàbá ẹ̀dá, Olúọmọ ẹ̀dá, Ọlọ́run tí ó bàjẹ́. Mo kí gbogbo ilé, ọdún ayọ̀ la máa ṣe. Ṣé rí èmi tẹ́ ń wò yìí? Mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ẹni tí Ọlọ́run dá tó dá dáadáa, ṣùgbọ́n ká máa dúpẹ́ tiwa. Nígbà tí wọ́n bí mi, ìlú Kánò náà bí mi sí, ìlú Kánò. Ìgbà tí wọ́n bí mi sí Kánò ńgbà yẹn, mò ń rìn kò sí nǹkan kan tó ṣe mí rárá, ẹsẹ̀ ò dùn mí, nǹkan kan ò ṣe mí. Mo sì like kí n máa gbá bọ́ọ̀lù. Tí n bá ti dé school débẹ̀ bọ́ọ̀lù ni, títí dalẹ́ tí n bá fẹ́ wá jẹun. Lálẹ́ ni pẹ̀lú bọ́ọ̀lù ni sá. Ṣàdédé ní ọjọ́ kan, tọ́mọ tó bá tàn yóò bá àrọ́bá, àrọ́bá ni bàbá tàn. Ṣàdédé lọ́jọ́ kan, ẹni mo sùn. Jíjí tó máa jí mi láàárọ̀ ọjọ́ kejì wípé kí n wá múra school. Ó tán, bí ìṣẹ̀lẹ̀ dìde mọ́nu. Eré náà pé àwàdà ní, eré náà àwàdà ní. Ìyá gbé mi lọ hospital, ó fún mi lábẹ́rẹ́. Ó tán. Lẹ́yìn abẹ́rẹ́ yẹn, ẹ̀yìn oṣù mẹ́fà lẹ́yìn abẹ́rẹ́ yẹn, lẹ́yìn oṣù mẹ́fà lẹ́yìn abẹ́rẹ́ yẹn ní ilé rìn mọ́. Ó wá di pé mò ń wọ́ lẹ́lẹ̀ ní ilé rìn mọ́ rárá. Ìyá kí leléyìí? Kò sí ìgbèríko tó wà nílùú Kánò tí mọ̀ mi ò mọ̀. Gbogbo ibẹ̀ náà gbé mi dé pátápátá nígbà náà. Ṣùgbọ́n mo dúpẹ́. Ṣèbí èmi mò ń sọ̀rọ̀ yìí. Ṣé wá rí i pé àwọn kan wà tó pé tán bá ti rí ọmọ, tán wò pé ọmọ eléyìí tán ti wo ọjọ́ ọ̀la ẹ̀ pé ọmọ yìí, pé ọmọ ológo lọmọ máa jẹ́. Wọ́n á fẹ́ ṣe bó ṣe wù wọ́n ni. Ṣùgbọ́n Ọlọ́run bẹ. Bí kan pa pátápátá gan-an máa ń ṣe wọ́n. Ṣùgbọ́n èmi o, Sunday Olúọmọ, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí. Kí n má bọ́rọ̀ gùn, kò síbi tí wọ́n gbé mi dé Kánò. Ọmọ tí ń rìn tí ń gbá bọ́ọ̀lù tẹ́lẹ̀, tó wá di pé kò lè rìn mọ́. Wọ́n bá bí àbúrò mi kan, ọkùnrin, wọ́n bí lé mi. Ìyẹ́ tiẹ̀ tó bá nàró dodo bá mọ́ dé, ibi tó ń ga dé, mo dúpẹ́. Ṣùgbọ́n ó wá ti di pé nígbà tó wá jẹ́ pé mò ń fi tèmi ni ọmọ yẹn lára nígbà tó wà ní kékeré, wọ́n wá gbé mi kúrò láti Kánò, wọ́n wá gbé mi wá sí Ìlásẹ̀ Ìjẹ̀ṣà, wọ́n gbé mi wá bẹ́ẹ̀. Dádì mi ọmọ Ọ̀ṣun, dádì mi Ọ̀ṣun alákàrà, mọ́mì ọmọ Ìlásẹ̀, wọ́n wá gbé mi wá sí Ìlásẹ̀ nílùú Ọ̀ṣun. Ìgbà tí mo débẹ̀, mò ń rákòrò yẹn náà ni. Ó tó bí oṣù bí mẹ́ta tí mo ti débẹ̀, rírákòrò yìí náà kò kó ńbẹ̀. Ìgbà tó wá pẹ́, kò sí wọ́n ń ṣe fóònù, kò sí nǹkan kan. Àmọ́ ẹnìkan máa ń bọ̀ wálé láti Kánò. Mọ́mì wá gbé kinní kan, ó wà nínú ike báyìí. Wọ́n wá ní kí n lo kinní yẹn fún ọjọ́ méje. Pé tí n bá ti lo lọ́jọ́ méje tí n bá ti rìn mọ́, wọ́n ní mi ò lè rìn mọ́, pé àwọn máa ń sẹ́ẹ̀dì kẹ̀kẹ́ tí màá fi máa rìn. Nígbà náà, wọ́n sẹ́ẹ̀dì ẹ̀ wá. Grandma mi lọ gbà. Grandma mi náà kó mi náà fi mí sí. Grandma mi lọ gbà. Mo wá lo kinní yẹn, nígbà ó di ọjọ́ keje tí mo lo kinní yẹn, ibi tí mo rákòrò lọ,
mo wá dìde mo wá rìn bọ̀ wá sílé ibi tí mo ti ń rìn bọ̀ wálé girama ò sí ilé òkìkí ti kàn ní gbogbo ìlú Ìlàsẹ̀ Sunday rìn Sunday dìde rìn Sunday dìde rìn wá sílé ibi tí mo wá ti dìde nígbà tí mo ti ń fi ọgbọ́n rìn díẹ̀díẹ̀ pẹ̀lú mo ṣe nàró mo ń dẹ̀gbẹ́ rìn ni ìbẹ̀lẹ̀ yìí ti yọ báyìí kò sí tó ṣe mí àtìgbà yẹn ni ṣé wá rí yẹ́ tí mo dìde padà yẹ tí mo rìn padà ní yẹ́ tí mo dìde padà yẹ ni mo máa ń pé èjì mi dìse yẹ́ tí mo rìn padà rẹ 1982 ni mo rìn padà ni mo máa ń pé èjì mi dìse tọ́gbọ́n nígbà wo náà bí ẹbẹ̀ máa ní 1982 tọ́gbọ́n tó kí ní kàmá 1982 mo máa ń dákọ̀ èmi náà rí lónìí o wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin èèyàn wa kò sẹ́ni tó kọjá àdéhùn àdẹ́tán ni ká mọ̀ rí ṣùgbọ́n èmi Sunday lọ́wọ́ mọ̀ ń dúpẹ́ mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọmọ mi gan mo kí dáàdì mi náà dáàdì mi ti kú mo kí wọn abiyamọ ìyá tó bí mi ó gbìyànjú gan mo dúpẹ́ lónìí èmi náà ní o èmi náà ní o. tó Sunday Olúọmọ bàbá ẹ̀dá àgbọ́yé pẹ̀lú gbogbo àwọn nǹkan tí ẹ ti sọ àti àwọn ohun tí ojú ti rí àmọ́ lórí condition tí ẹ wá wà báyìí irú àwọn ìpèníjà wo ni ẹ ti ń kojú yálà mo lọ síbì kan mo fẹ́ gbà nǹkan àbí mo lọ sáàárín àwọn èrò mo fẹ́ ṣe nǹkan ojú wo làwọn èrò fi ń wò mí àbí pé mo rí ọmọge tó wù mí mo wá fẹ́ fẹ́ ojú wo ni wọ́n fi ń wò mí pẹ̀lú àwọn ìpèníjà ara tí ó dé bá yín ẹ̀yìn ọ̀nà náà ẹ̀ jẹ́ ká gbọ́. ẹ ṣe ẹ̀mí yín ó gùn ẹ̀mí dànù mélòó ni kí n kà mélòó ni kí n wí Olúọmọ ẹ̀dá nígbà tí mo wà ní Ìlàsẹ̀ lọ́dọ̀ girama mo jẹ́ ẹnìkan pẹ̀lú kọ̀díṣọ̀ tí mo wà yìí mo jẹ́ ẹnìkan tó kí mi rọra mi pin mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé èmi náà máa ń dúró tán bí kan ní pèsè nǹkan yìí àjọṣe ni mi ò rò pé lọ́yà kọ̀díṣẹ̀ kan torí tẹ́nìkan bá bí mi tẹ́nìkan àtẹnìkan bá jọ ń fa nǹkan tó bá ní kọ̀ọ̀kẹ́ bá ti kọ̀díṣẹ̀ ẹ̀ mo máa ń jẹ́ kó yẹ pé kọ̀díṣẹ̀ wo ló kọ̀díṣẹ̀ ẹ̀ tí ò sẹ́nìkan rí now lórí ọ̀rọ̀ ọlọ́bìnrin dé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí tí ẹ bá wo ìpàkọ́ mi yìí ní bíbá mo máa ń fi ṣubú sáà ni nígbà náà kí sì ló fà ní pé tó bá ti ń lọ tẹ̀sẹ̀ nígbà tó kọ́lẹ̀ kò sí màá ti kọ̀ǹtú ara mi mọ́ gbà yẹ ṣùgbọ́n mo dúpẹ́ lónìí mo ti rí obìnrin tí mo bá sọ̀rọ̀ pé mo fẹ́ fẹ́ tó tì mí lulẹ̀ láìmọye ìgbà àti gbé kẹ́nìkan bá ń ṣe pé kóun bí ijọ́ tí ó mọ̀ pé mi ò lè dúró bóun ṣe dúró láìmọye èmi náà rèé o nígbà tí mo jáde skul ní Ìlàsẹ̀ mo lọ sí NUD ní Ìlàsẹ̀ NUD primary school ní Ìlàsẹ̀ ìgbà tí mo kó ń bẹ mo wá gba skul kan tó ń pè ní Ìkìnwá Ìpàndà community high school Ajẹ́dẹ́ la máa ń pe skul yẹn mo ti parí ìgbà tí mo parí ní skul yẹn mo wá sí Ìbàdàn wọ́n ní kí n lọ skul mo ní lọ skul mọ́ mo wá Ìbàdàn mo wá kọ́ṣẹ́ bàtà nígbà tí mo wá kọ́ṣẹ́ bàtà ní Ìbàdàn ní Mọ́níyà kó wá kubi tí màá ti kọ́ṣẹ́ mọ́ mi wò pé ìwọ ọmọ yìí tẹ́sẹ̀ dùn ó lọ ti fẹ́ mọ kọ́ṣẹ́ bẹ́ẹ̀ tó mọ lọ tó mọ bọ̀ mo wá lọ Ọlọ́run wá kádàrá ẹnìkan wà níbi ṣọ́ọ̀bù ọ̀dọ̀ mọ́ mi ó dín ní obìnrin ó di ẹ ló wá júwe fún mọ́ mi pé òun lé ẹnìkan ní skul kan báyìí wọ́n pe skul yẹn ní rehabilitation center for the disabled ní Mọ́níyà ibẹ̀ ló wà tábà dé Mọ́níyà tábà lọ sọ́nà Ọ̀yọ́ ibẹ̀ ní skul yẹn wà skul yẹn ni wọ́n mú mi lọ tí mo ti lọ kọ́ṣẹ́ bàtà ńgbà yẹn mo ní màá lọ kọ́ṣẹ́ bàtà pé tí girama bá ń ra bàtà ìkan máa ń kéré ju kan lọ lẹ́sẹ̀ mi ìjẹ́ lọ kọ́ṣẹ́ bàtà fúnra mi bá gbàbẹ̀ lọ bá lọ ṣiṣẹ́ ọwọ́ yẹn bẹ́ẹ̀ ìgbà tí mo débẹ̀ oríṣiríṣi obìnrin mo bá pàdé bẹ́ẹ̀
ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí skul yẹn ni mo wà tí mo ti fẹ́yàwó skul yẹn náà mo wà tí mo ti fẹ́yàwó náà níbi ibẹ̀ náà mo wà tí ó ti di pé ìyàwó lóyún ó bímọ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣé rí ìpèníjà oríṣiríṣi mo ti ẹ̀ní tó pọ̀ gan wàhálà ó pọ̀ ṣùgbọ́n nínú ìpèníjà yẹn náà mo dúró tán pé wọ́n bí mi lèmi náà ó bímọ mo dẹ̀ bímọ gbà yẹn ó pọ̀ mélòó mo fẹ́ kà nígbà kan wà níbi tòsí skul ọ̀dọ̀ wa yẹ abúlé kan wà bẹ́ẹ̀ náà pé ní ìsábì mo lẹ́kọ̀ọ́ ọmọ yìí ó ti pẹ́ tó máa ń lọ tó máa ń bọ̀ ṣùgbọ́n mi ń rora mi pé n bá ọmọ ẹ sọ̀rọ̀ ọmọ ẹ bá wò pé irú ẹ sí mi kọ́ lọ fẹ́ òrẹ́ ó dẹ̀ tì mí lulẹ̀ mo dẹ̀ forí dólẹ̀ lójú títì in fact mo fọ́ korí mi báyìí ẹ̀jẹ̀ ni mò ń wò ń bẹ́ẹ̀ kí ló dé wọ̀bìnrin lórí pé èèyàn lẹ́ẹ̀kẹ́ èèyàn náà ó ti lọ bàbá kan ló wá ń bọ̀ bàbá yẹn wá rí mi bàbá wa ní kí ló sí ẹ́ Ìjẹ̀ṣà mo ní bàá mi ó ní kò sí kankan ó ní rọ́ ni ó ní kí ẹ̀jẹ̀ rẹ lórí rẹ yìí wọ́n ní ọmọ yìí mo ní mo fẹ́ fẹ́ tó tì mí lulẹ̀ bàbá wa wò pé ó tì lulẹ̀ mo ní bẹ́ẹ̀ ni kí wàá ló wá fẹ́ ṣe fún bàbá mo pásítọ̀tù Ọlọ́run ó nu Ọlọ́run bàbá ní òkè bàbá sì wò mí gbà náà pé ọ̀dà wọn bọ̀ ẹ̀yìn ìgbà yẹ wọ́n á padà wá márì wọ́n lè padà wá bímọ sáré pé mo dúpẹ́ tèmi báwọn ó yẹ mọ́ dúpẹ́ ẹ wá mọ̀ wò wọ́n bí obìnrin kan tó bí èmi Sunday Olúọmọ bẹ́ẹ̀ ni wọ́n wá bí ọkùnrin náà lé mi wọ́n mi bímọ 5 mi gẹ́gẹ́ lórí ẹbí obìnrin ló wà wájú nínú àwa 5 yẹn náà èmi Olúọmọ yìí náà wọn kọ́ bímọ nínú gbogbo apátápátá sọ̀rọ̀ mi wà tọ́pẹ́ sí wà níyẹn lọ wọ́n rí ni wọn ò kó yẹ káwọn gbẹ̀mí mi ṣùgbọ́n Ọlọ́run dóde wọn pé ẹ̀yin atafàsókè tó yí dóborí ó bá yóò rí tọ̀run wò tí mi fi máa ń dúpẹ́ tèmi lójoojúmọ́ nù bó ṣe jẹ́ nu Ọlọ́run ló bàjẹ́. lẹ́yìn ìpèníjà àti ọ̀rọ̀ olóbìnrin dé kò tó olóbìnrin dé irú ìpèníjà wo ní ilẹ̀ tí wọ́n ń rí yálà níbi iṣẹ́ ni àbí láwùjọ àwọn èrò tí ó tún kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá yín. ẹ ṣe ìpèníjà tí mo ti ní Ọlọ́run tóbi mo jẹ́ nìkan tó yẹ kí mo máa ń ṣe àwàdà gan mo ti ṣe tíátà bọ́ láti ilé sá torígbà tí mo kó nílà sẹ̀ mo ti lọ gbé ilé sá mo ti ṣe tíátà bọ́ láti ilé sá ìgbà tí mo wá dé Ìlàsẹ̀ padà tí mo wá parí skul tán pátápátá mo wá gba Ìbàdàn wa níbi tí mo ti lọ kọ́ṣẹ́ ní Rehab yẹ wọ́n ń pe abúlé kan ní Sábì níbi ibẹ̀ láti máa ń ṣe ibẹ̀ ní àwọn onílù tíátà tí ń lùlù ní ọjọ́ yẹ ó wá ta sí mi létí lọ́kàn pé ìlú ìjọmọ́ lù tíátà mo wá lọ bẹ̀ ìgbà tí mo débẹ̀ ọ̀gá mi Abíọ́dún Azeez Abíọ́dún Èkó náà ti wá ń gbà yẹ tẹ́ǹsì mídọ̀mù lẹ́kọ̀ọ́ wọn wá sí abúlé ọ̀dọ̀ wọn ní mọ́níyà ń bẹ̀ ibẹ̀ mo ti mọ ọ̀gá mi Abíọ́dún Azeez kọ́lọ̀ mọ́ ba nǹkan wọn jẹ́ nígbà tí mo dọ́dọ̀ ọ̀gá gbà mí tọwọ́ tẹsẹ̀ ni ọ̀gá wa bí mi ní ìbéèrè ní ọjọ́ náà pé kí ni nǹkan tí mo lè ṣe ní ìṣe tíátà mi ní ọ̀gá mi mò ń lùlù mo dẹ̀ ń kọrin ọ̀gá ní wọ́n gbélù fún mi mo kọrin wọ́n gbélù fún mo lù wọ́n gbé orin fún mo kọrin mo lò dá mo ń bára àyàn mi bọ̀ ìgbà mo wà ní Akínyẹlé local government nígbà yẹn Akínyẹlé local government nígbà yẹn kò sí pé ẹgbẹ́ pín odidi ni nígbà tí ó di pé ọ̀gá mi travel tó travel gan tí mo ṣe fídọ̀mù tán ní Rehab tí mo bá ti wá sí Ìwó Road bì ní Ìbàdàn mo máa ń lọ sí ríàsà ní 15 ọjọ́ mẹ́jọ ìgbà lọ́gà ní kí n máa wá ní 15 days ní Mọ́níyà láti Ìwó Road sí Mọ́níyà mo ti máa ń lọ ríàsà torí pé mo jẹ́ ẹnìkan tí mo máa ń ṣe àwàdà gan nígbà tí ó di pé mo bẹ̀rẹ̀ tíátà lọ́dọ̀ ọ̀gá àjọ ń bọ̀ mo wà ní Akínyẹlé local government nígbà yẹn ọ̀gá wọn gba travel gbogbo àwọn ọmọ ẹgbẹ́ náà wá fọ́n ká kí ni mo fẹ́ ṣe
kíní wà lọ́kàn mi àmọ́ iye àwọn èèyàn wa ń gbà náà tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n ti lálàá tíátà mọ́. ókè ó wá ń ronú pé ibo mo ti fẹ́ yà sí. ó wá dijọ́ kan mo wá lọ sí ṣọ́ọ̀bù bí mo ṣe kó nílé tí mo lọ ṣọ́ọ̀bù kan hàn mo bá rí mọ́tò, mo kàn rí mọ́tò kan ni ó ń bọ̀ asáp mọ́tò yẹn mi àtàbúrò mi obìnrin abáwọnú ẹ̀ wá di bàbá ẹ̀dá. bàbá tí ń ṣe fíìmù yẹn ní bàbá ẹ̀dá bá lọ aṣọ àwágbùrù mi pé ká lọ bá bàbá yìí àbí kí n jọ́n tẹ́tà lọ́dọ̀ bàbá yìí nígbà tó ga mi di travel. bá ní fún wa mo ti fẹ́ sí mo lọ́lọ́ ọkọ̀ mọ̀ sí wàá gbọ́dọ̀ bàbá lọ wọ́n ṣe mọ́tò wọn lábẹ́ igi mo wá lọ bá wọn ní ẹ káàsán wọn ní báwo ní pẹ̀lẹ́ mábò wọ́n rí kọ̀ǹdíṣàn mi rí pé mo ti wá kí àwọn wọ́n ní kí n jòkó má jòkó n bá kí wọn tó nígbà yà máa tábà ti ríra wá sọ pé ANTP kálukú down progress wá kí bàbá ANTP wá ní progress come bàbá ti pè mí mábò yá jòkó síbi mo lọ́dọ̀ ẹ mo lọ ti wá lọ́kẹ́ ẹ mọ̀ bàbá ti sọ̀rọ̀ yẹ ọkọ̀ ògbó ẹ̀bùn mo ní ọ̀gá mi àbẹ́ọ́dà àti ọ̀gá ti travel o ibi tí mo ṣe dátà mọ̀ ń wá o. bàbá ní ṣé o lè ṣe dátà lọ́dọ̀ mi ọ̀gá mi ń ṣe lọ́dọ̀ yín bàbá. àtìgbà yẹ mo ti wá jọyìn ọ̀dọ̀ bàbá ẹ̀dá. ẹ jẹ́ kí n fi gbogbo ẹnu sọ pé èmi ni last ọmọọṣẹ́ lọ́dọ̀ wọn ẹ jẹ́ n sọ bẹ́ẹ̀ pé èmi ni last ọmọọṣẹ́ lọ́dọ̀ èmi lọ́mọ kékeré lọ́dọ̀ wọn tí mo jẹ́ last ọmọọṣẹ́ lọ́dọ̀ wọn tó láwọn èèyàn pọ̀ lọ́dọ̀ wọn. ṣe àti àjọ kásẹ́wó tó lè mẹ́ka ní fẹ́ sọ ni àbí bàbá sàbẹ̀kọ́ tó kú àbí ìyanu wẹ̀ tẹ̀tẹ̀rà wọ́n pọ̀ nígbà tẹ́bí náà sì dé tí bàbá ti dàgbà bàbá wa gbà mí tọwọ́ tẹsẹ̀ pé ọmọ yìí mọ̀ bọ̀ àtìgbà yẹn bàbá ti mú mi káàkiri ibẹ̀ ló lú ọmọ ẹ̀dá ti jáde tí n bá ti sọ nǹkan kan báyìí níbikíbi tí n bá wà màá sọ̀rọ̀ nígbà tó yẹ kí bàbá ẹ̀dá lọ sọ̀rọ̀ tí bàbá ẹ̀dá bá sọ̀rọ̀ nìkan tó bá wà níbi kan tó bá ní olú ọmọ kan gẹ́gẹ́ kan àbọ̀ ni báwo ló ṣe rí tó bá ní ọ̀gá bàbá ní kì í ṣe olú ọmọ tèmi tó bá ní ó kúrú báyìí orí bàbá ní ọmọ mi dáadáa ni. àtìgbà yẹ ni mo ti jẹ́ bàbá ẹ̀dá mo ti jẹ́ olú ọmọ ẹ̀dá dìsìn. àwọn ìpèníjà tí mo nígbà tí mo bẹ̀rẹ̀ tíátà látọ̀dọ̀ ọ̀gá títí tí mo fi dọ́dọ̀ bàbá ẹ̀dá ẹ wò nínú apá kejì ètò yìí ẹ gbọ́ inú tí yín gbọ́ ó dùn ní farabalẹ̀ nànà rẹ̀ ẹ bá ń fojú sọ́nà kẹ́ mọ́ bá ń ká lọ. ní báyìí lọ́wọ́lọ́wọ́ tí mo wà eré orí ìtàgé náà mo ń ṣe o mo ti ń ṣe tíátà mi lọ́wọ́lọ́wọ́ náà báyìí torí iṣẹ́ tó dáa ni téèyàn fi lé ọmọ lọ́wọ́ ni. ṣé wá rí ẹ̀yin èèyàn wa tẹ́ bá fẹ́ pè mí ṣiṣẹ́ ẹ pè mí orúkọ tèmi ni Sunday Olúọmọ Ẹ̀dá fóònù nọ́mbà mi 08025675985 08025675985 nọ́mbà mi nìyẹn tẹ́ bá pè mí màá gbé màá dá yín lóhùn ẹ ṣé.